olùṣọ́ ń bọ́mọ inú rẹ̀ sùn débi pé ó fún ọmọ yìí lóyún. olùṣọ́ ìjọ Celestial ni o, olùṣọ́ tó ní chọ́ọ̀chì tó ti kọ́ chọ́ọ̀chì tiẹ̀, ó sì ń bá ọmọ inú rẹ̀ sùn títí tọ́mọ yìí fi lóyún. àti ọjọ́ tí arábìnrin ti sọ̀rọ̀ yìí fún mi, mo decide láti má sọ̀rọ̀ nípa rẹ̀. mo decide láti fi ọ̀rọ̀ náà pamọ́. àmọ́ kò ṣeé ṣe fún mi, bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ náà ò ṣeé fi pamọ́ fún mi. góńgó ọrùn mi ló wà. kì í ṣe pé n ò tí ì gbọ́ ètò burú ju eléyìí lọ, àmọ́ nítorí pé ẹni tó sọ̀rọ̀ yìí fún mi ó jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí, tí wọn ò sì rò bóyá kán fọwọ́ bo ọ̀rọ̀ yìí jẹ. àmọ́ ẹ ti mọ bóbìnrin ṣe máa ń ṣe. mo sọ fún wọn, mo ní mo disappoint lórí ọ̀rọ̀ wọn. ẹ jẹ́ n play voice note kan fún yín, èsì tí mo fún arábìnrin nígbà tí wọ́n gbọ́rọ̀ ìwà àbá mi. mo fún wọn lésì. kódà mi ò sọ fún wọn pé mo fẹ́ post ẹ̀ báyìí, mi sì sọ fún wọn pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí. kódà àwọn voice note kan wà tí wọn ò sọ̀rọ̀, tí wọn ò gbọ́ nínú voice note wọn. nítorí pọ́rọ̀ náà dùn mí gidigidi wọnú egungun. ẹ̀gbọ́n nǹkan tí mo dá wọn lóhùn. ọkọ tí ẹ̀yin bímọ fún, ọkọ tí ẹ bímọ fún, ó wá bá ọmọ yín sùn débi wípé ó fún ọmọ yẹn lóyún, ọmọ tẹ́ ẹ bí fún. ẹ jẹ́ ṣe wá nílé ọkùnrin yẹn láti sọ sítórì. ọkùnrin sì padà borí yín. I am very very disappointed in you. I am very 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 disappointed in you. In fact, I am feeling bad right now. tó bá dọ̀la ni màá gbọ́ yòókù. forgive us not say bad in your chair. I am very very mo dey feel hot. ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wọ ẹ̀jọ̀ lọ́wọ́ sí bẹ́ẹ̀ ṣe fún ọmọ yẹn. trauma ni o. n ti gbé yòókù tán bó máa gbọ́. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tẹ́ bá wọ̀ṣọ̀ ọwọ́ mi pọ́wọ́ mi yín gbọ́n. ọ̀rọ̀ yìí dùn mí, ó ká mi lára. ó ká mi lára débi pé n ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. àmọ́ n tí ń gbénú mi ni kì í sọ fáǹfààní ẹ̀yin obìnrin kan tó jẹ́ wípé kò sí ní tẹ́lẹ̀ ṣe just because ẹ fẹ́ jókòó síbi ìjókòó yín yẹn. ẹni ọlọ́run ò bá dùn nínú tó bá ń lá sígá. ìmọ̀ àtàrábìnrin jọ sọ̀rọ̀ sẹ́yìn sí, wọ́n sọ ní ọ̀rọ̀ wọn pé àwọn ò ní fọkọ àwọn lẹ̀ tó lọ́n sọ pé àwọn ò ní jẹ́ single mother nítorí pé àwọn ẹ̀gbọ́n àwọn náà ṣì wò ló ń kọ kádàrá ni. ìtàn yìí ni mo fẹ́ sọ fún yín. YouTube lẹ́sìn ti parí ẹ̀. ṣe mọ̀ pé story wa ní ìsìn one part ní àdí ṣe ní 1 2 3 mọ́ ọyọ kan ní lójúmọ́ tí mo sì ń parí ẹ̀ fún yín. ìtàn pọ̀ gan tí mo fẹ́ sọ fún yín. ẹ̀yin single mother lẹ́yìn story yìí ń délé yín o, mi ò ní ẹ mọ́ lọ́kọ o. kódà inú mi ń dùn tẹ́ bá rí màrí. tá a bá sọ pé èèyàn láìkì ibùjókòó, èmi lẹ́ni àkọ́kọ́ mo láìkì kí n wà nílé ọkọ o. kódà n tí mo fẹ́ kọ́ ni when you come to ilé ọkọ, bí mo yẹ fẹ́ kó rí ni bí kí n wà nílé ọkọ mi. ọkọ mi wá kọ́ ṣọ́ọ̀bù kan síta fún mi kí n máa tajà ń bẹ̀. tó bá ti wá jọ̀wọ́ alẹ́ tọkọ mi bá dé láti ibi iṣẹ́ kínní, hello Daddy Malik, ẹ bá wa tó generator electricity náà. ìmọ̀ ń dùn. mo sì mọ̀ kò tí ì bọ̀ jù bí ó bá kọ́ ṣọ́ọ̀bù síta fún mi. ọkọ mi ṣàkọlé kókó duplex kí n wà lórí òkè duplex. ẹ lọ sí gate láti ti ti ọ́fíìsì dé. bí mo ṣe ń sọ bọ̀
arábìnrin sọ wípé ọkọ òun tóun fẹ́ òun ṣáà máa rí i pé tó bá ti dalẹ́ lálẹ́ wọ́n máa ń pe ọmọ àwọn síta wọ́n láwọn fẹ́ bá a sọ̀rọ̀ wọ́n á máa kanra mọ́mọ́ náà tó bá lọ sọ̀rọ̀ ń ta àwọn rí kó mọ àwọn ṣe bákànbákan sáwọn àwọn ará ò fún àwọn àti gbọ́ pé ṣé yẹn mọ́ rò pé bàbá ń bọ́ ọmọ sùn ni torí àwọn ò lọ́kọ méjì òun làwọn bá kọ̀bí fún òun làwọn bí kejì àbí gbọ́mọ àwọn fún wọn làwọn sì jẹ́ ìrànṣẹ́ àwọn fún alára àwọn wòlíì làwọn tó ń kọ àwọn sì di olùṣọ́ ìjọ mímọ́ Celestia ẹ̀yin ìjọ Celestia if you want to come for anybody ẹ̀yin náà mọ àwọn ìjọ tó ń ṣerú ẹ̀ mo ti sọ nípa sítórì mi tí mo encounter pẹ̀lú olùṣọ́ Celestia tí mo ní pé dájì sọ wípé àwọn fẹ́ sìn mí débi ògo bí dájì ṣe fi nǹkan sínú inú kándù mo sọ nípa ìgbà tí mo wà ní ìgbà ẹ̀mí tí ìmọ̀ ọkùnrin mo ti rí ọmọge ni mí táwọn kan fọ nǹkan sínú ọṣẹ tí mo bomi sí tó dùn pàwọ̀ ìjọ mímọ́ náà ni ìjọ Celestia náà ni ìjọ Celestia ilé ti rí olùṣọ́ tó níyàwó mẹ́ta nù jọ ìyẹn tó wà òkè ṣe bó fẹ́ wọ́n ní àlè olóǹkà nù jọ ìjọ Celestia kan àti rí olùṣọ́ tó ń fomi fọ òbò àwọn olóyún tó ń fomi fọ ààbò àwọn tí wọ́n ń wojú Olúwa fọmọ ìjọ Celestia kan náà ni à ń pè yín ṣàkíyèsí ni tí a bá fowó bò ó kẹ́ ẹ lọ yọ àwọn èèpo tó wà ní àlìkíámọ̀ yín gbogbo àwọn oníjọ èèyàn mẹ́wàá àwọn oníjọ kólóbó look into them gbogbo àwọn olùṣọ́ ńláńlá yìí ẹ rán àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sínú ìjọ tẹ́nìkan kan ò dámọ̀ tí wọ́n lọ ṣiṣẹ́ ẹbẹ̀ fáwọn ọjọ́ kọ̀ọ̀kan ọmọ kan wà níjọ tí mo sọ pé mo ní ẹ̀kántà pẹ̀lú olùṣọ́ yìí ọmọ yìí wọ́n máa ń pè ní alóore èyí sọ jù bẹ́ẹ̀ lọ ìjọ kérúbù náà ti wá ìgbà tí wọ́n nílò virgin ní chọ́ọ̀chì yẹn ọmọ yìí kan náà ó ní olùṣọ́ lò pé ní wọ́n fẹ́ lo virgin láti bá wọn ṣe àwọn kankan lẹ́yìn ìgbà yẹn olùṣọ́ làwọn máa fẹ́ every Sunday olùṣọ́ máa ń fọmọ yìí lówó just because olùṣọ́ fẹ́ jẹ́ ní tó máa dis virgin ọmọ yìí ló sọ fún mi fún aláàrẹ mi ò lè evidence I can come out and mention his name. He's a big man in Ikorodu. Lower Estate ní church wọn wà. If I talk about it, àwọn tó ti encounter bàbá yìí pọ̀ gan-an nínú ìjọ Ikorodu. Àwọn ìyàwó ló tó jẹ́ pé ọmọ tí wọ́n bí bàbá yìí lónìí wọn ló kà. Àwọn ò ní sọ nǹkan kan. Bàbá yìí ní tó bá ti fẹ́ wọlé. Ṣé rí pé tàn yìí mo ti mú mọ́ra wọn. Ọlọ́gbọ́n ni kẹ́ ẹ fọgbọ́n túká. Olóye ni kẹ́ ẹ fòye mọ̀. Torí pé gbogbo ohun tí mo fẹ́ sọ lénìí tó bá jẹ́ pé irọ́ ni mo pamọ́ nìkọ̀ọ̀kan wọn tí ì bá ṣe pé nǹkan tẹ́ ẹ sọ fún mi tí mò ń sọ arábìnrin náà sọ̀rọ̀ fún mi voice note yẹn wà níbí báyìí bẹ́ẹ̀ bá gbé mi wá lọ́wájú ọba wọn sọ amẹ́nu mi kọ́ ni ó ti jáde ẹ̀yin lẹ́ẹ̀ lọ ṣe àwọn fáńdíìsì yín kẹ́ ẹ̀ mọ àwọn èèpo tó wà ní àlìkíámọ̀ yín nígbò tó tiẹ̀ jẹ́ pé àwọn pàrófíà yín àwọn olùṣọ́ ńláńlá yín àwọn ọmọ kéékèèké ni wọ́n ń bá sùn ó wà nínú ìjọ kérúbù o táwọn yóò tiẹ̀ ló ń kà olùṣọ́ tó ìyẹn nípò ń lọ ṣe sóòrù lọ́dọ̀ wọn aṣáàjọwọ́ fídíò yẹn ni bó ṣáà play voice note yẹn àbí tí wọ́n yẹn dẹ̀ lọ́bẹ̀ tó dẹ̀ lálàá tó ní kẹ́bọ̀dì jáde nínú chọ́ọ̀chì yẹn ló ti bá obìnrin yẹn sùn àwọn yóò tiẹ̀ lólùbáwí all this kérúbù if I kérúbù tó bá nípò ní ẹ̀rí onímájẹ̀mú kan tó bá bọ́ta tó bá fi mí ṣépè ìta àwọn ọmọdọ́mọ rẹ lè rù ní kó o ṣẹ́ o torí pé Bíbélì sọ pé gbogbo àìṣòdodo ní ẹ̀ṣẹ̀ ni wọ́n sì ní kẹ́ ẹ wá di ògùngbò gbogbo kẹ́ ẹ lè di tó ń jẹ́ òtítọ́ mú wọ́n ní ìwọ yóò mu òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira ẹ wojú mi dáadáa ẹ ń bá derúbà ìlérú tọ̀ o gbogbo ìwọ tó o bá ti rí mi tó o bá ti fẹ́ máa fi mí ṣépè àbò fẹ́ fi ìran mi ṣépè wò bí àti ìran rẹ àti ìwọ gangan tó fi dé ìran kejìlá gbogbo ẹ̀jẹ̀ tó bá tara rẹ jáde pátápátá àwọn ni wọ́n ní èpè yìí o wọ́n bá wọn times ẹ̀ sí 7 times tó túmọ̀ sí wípé ìran kíran
tí má tó ń wáyé ìmọ̀ gbúrò pé ìrìn àrè ò tí ì là náà ni. Ẹ fẹ́rẹ́ balẹ̀, ẹ já sóòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Àsìkò ọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ arákùnrin kan tó ń nípò ń ṣe láńgáláńgá káàkiri tí wọ́n nípò lọ́ọ́ di orí tó ń sọ ogun tójú rẹ̀ lórí òkè Ọlọ́run kọ́lé. Ó sọ torí oríkèéríkèé, ó sọ torí òkè bíi 6 tó sọ tójú rẹ̀ rí. Wọ́n wá ní wèrè ni. Ṣé ẹ mọ̀ wípé ìjọ CAC olùṣọ́ pásítọ̀ CAC kan ti sọ fún mi rí, ó ní ojú tèmi kàn mọ́ ń le ni. Tí n bá ní sọ̀rọ̀ délẹ̀ ní tí ó pàdé ó pọ̀, àmọ́ asọ̀rọ̀ ọ̀sẹ̀ kì í sọ̀rọ̀ lásán. Ẹ fara balẹ̀. Ìtàn arákùnrin tí mò ń sọ lọ́wọ́ olùṣọ́ tó ní chọ́ọ̀chì tí inú ìyá woman yẹn sọ pé nígbà táwọn kọ́ chọ́ọ̀chì inú ilé bambú lòun máa ń sùn. Ọkọ òun wá ń kọ́ yàrá kan. Nígbà tó wá kọ́ yàrá kan wá ní ẹ jẹ́ kó òun bọ́ sínú yàrá yìí. Ó bá ní rárá o, òun ò torí tiẹ̀ kọ́ yàrá o, torí ara òun lòun fi kó òun máa wà ń bẹ̀. Tán bá ti bẹ̀rẹ̀ sí sòṣì wọn, wọ́n á sọ ìyàwó wọn di ọ̀tá wọn. Gbogbo àwọn olùṣọ́ ni. Ẹ lọ wò dáadáa. Olùṣọ́ tó wọn àti ìyàwó ẹ̀ bá jọ gírì kì í ṣèrànù ni. Ìyàwó wọn náà máa ń sọ lórúkọ, wọ́n lè lájẹ ni, èèyàn burúkú ni, òjòwú ni. Ẹ wà rá àwọn olórí burúkú náà, àwọn single mother kan, àwọn olùṣe kan, àwọn sílẹ̀kùn kan tó wà nínú chọ́ọ̀chì tó lùsọ̀ ń bá sùn, wọ́n á sọ ìyàwó olùṣọ́ di ọ̀tá. Sítórì yìí ogun. Ó ní ọkọ wọn wá pé ọmọ òun jáde lóru, á lóun fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ló ń bọ́ ọmọ òun sọ? Ó ń sọ fún ọmọ òun pé sórí ọmọbìnrin tó wà nínú ilé yẹn, òun kọ́ nìyẹ́ o, òun kọ́ ló bí ẹ o, má jọ́ o, má mú wa ẹ o, oníranù ni o, ó ní boyfriend o, ó ń sòṣì káàkiri o. Ó ní ọmọ òun náà wá ń fojú burúkú wò ó nínú ilé. Ó nígbà tó wá wò pé kí ló ń ṣẹlẹ̀? Ó ní òun ò ti wà fúnra. Wọ́n á ní ẹnìkan wá pè òun nínú àwọn olùṣọ́ tí ọkọ máa fẹ́ lọ sí church ibòmí tó ti invite ẹ̀. Àwa mọ̀ òun lọ́wọ́. Nígbà tó bá mọ̀ òun lọ́wọ́, àwọn olùṣọ́ yẹn ti wá ń get pé nǹkan kan wà lára bàbá yìí àtọmọ yìí. Àwọn ló wá pé arábìnrin yẹn pé ó kì í fúnra kankan láàrin ọkọ rẹ̀ àtọmọ rẹ̀. Àwọn ò sọ pé bẹ́ẹ̀ o, àmọ́ dẹjúlẹ̀ kò rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn. Ó lóun ní òun béèrè lọ́wọ́ ọmọ pé kí ló ṣẹlẹ̀ láàrin wa àti bàbá rẹ̀. Níbo lẹ máa ń lọ, bó lẹ máa ń ṣe kinní. Ọmọ sọ pé àwọn ò lọ ibì kankan, àwọn lọ chọ́ọ̀chì náà ni. Oníjọ́ yìí ọkọ ìpá tó pèsè ìta pé kọ́mọ yẹn máa bọ̀, òun fẹ́ bá sọ̀rọ̀. Bọ́mọ ṣe bọ́sìtà tó ń bọ́ ọmọ sọ̀rọ̀, àwọn bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́, àwọn bá yọ dẹ́ ìyẹn. Nígbà táwọn ọjọ́ débẹ̀, àwọn rí wípé ó ń sọ fọ́mọ wípé òun kọ́ lòun bí ọmọ. Báwọn ṣe ní ta ló wá bí ọmọ òun? Wọ́n náà ṣáà gbójú ibẹ̀ yẹn, àwọn sọ̀rọ̀, wọ́n rúrò ló ń sọ fọ́mọ yẹn kíníkẹ́kíní kan. Àwọn ọba parí síbẹ̀. Wọ́n ní ẹlẹ́mìí tó pe àwọn ìyá lágbájá. Ó fúnra nǹkan kan láàrin òun bàbá àtọmọ síra wọn. Òun bá pọ̀ mọ́ òun. Kí ni kò sọ láàrin ìwà àti bàbá rẹ̀? Ó ní kò sí nǹkan kan, ìyẹn kò ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀. Ó lóun bá dákẹ́. Òun ṣáà ń wò bóun ṣe bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ nìyẹn. Àwẹ̀ 10 days làwọn gbà. Oníjọ́ náà lọ́hùn, àwọn bá pọ̀ mọ́ àwọn wá ń bí. Tí ò ti ṣe nǹkan oṣù, ó bá ní òun ò tí ì ṣe. Wọ́n bá ní àgbà. Òun bá pa àbúrò ẹ̀ kan, yà lọ ra PT stick wa. Ìgbà tí yàrá PT stick dé, mi ò polówó ọjà fún ní PT stick o. Àwọn bá yẹ̀ wò, àwọn bá rí pé ọmọ àwọn lóyún. Àwọn bá ní olóyún, ta ló fún ẹ lóyún? Àwọn bá bẹ̀rẹ̀ sí kìnnú. Ó bá ní bàbá òun ò mọkùnrin kankan, bàbá òun ló ń bó òun lájọṣepọ̀, bàbá rẹ̀ ló bẹ lájọṣepọ̀. Báwọn fi lọ́mọ ẹ̀ lọ́wọ́ mú nìyẹn. Àwọn bá ṣẹ́yún fún un. Àwọn bá tún bàbá yẹn pé òun bọ́ ọmọ rẹ̀ lájọṣepọ̀, ó fún un lóyún, ó kọ́kọ́ deny. Ìgbà tó yá kò lè deny mọ́. Yàrá tó wà ní kó fún òun káwọn máa sùn. Before then táwọn bá jọ jà ọkọ síyàwó, á bẹ̀rẹ̀ sí máa fún ọmọ òun àkọ́bí òun obìnrin yìí. Ọmọ rẹ̀ tó ọkọ olùṣọ́ yìí ló ń bí fún o. Á bẹ̀rẹ̀ sí máa fún lówó kó lọ máa sóúnjẹ fóun nínú ilé yàrá tí ọkọ òun wà. Wọ́n ní ìgbà míì ọkọ wọn máa sọ fún òun pé káwọn má jáde o, àwọn fẹ́ ṣiṣẹ́ kan fún àwọn ọmọ ọjọ́ kan. Wọ́n lọ́kọ̀ wọ́n dẹ̀ mọ̀ bọ́ ọmọ ọjọ́ sùn nínú ilé. A ní káwọn tilẹ̀kùn mọ́ rí o, káwọn má jáde o. Ọkọ òun bọ́ ọmọ ọjọ́ sùn ni. Wọ́n gbogbo àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ ọjọ́ gbogbo wọn lọ́kọ̀ òun bá sùn. Ó láǹtí ṣe gbogbo wọn pátápátá lọ́kọ̀ òun bá ní àjọṣepọ̀. Ó ní láti ibẹ̀ lọ. Òun ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ ọkọ òun pé òun bọ́ ọmọ sùn. Wọ́n ní ọkọ dènà yẹn. Ìgbà tó yá
kò rí deny sígbà tí ìyàrá tí mo ti ń bẹ̀ wọ́n pé kàn jẹ́ kí n bọ́ síbẹ̀ káwọn mọ́ bọ́ síbi bambú yẹn wọ́n á ní kí n máa bọ̀ níbi yàrá yẹn fúngbà díẹ̀ ara wọn lọlẹ̀ gbogbo bọ́n ṣe ṣe yẹn ó reduce díẹ̀ àwọn ìgbà tó yá wọ́n tún wá bẹ̀rẹ̀ padà lọ́wọ́ páálí ìgbà tó wọ́n tún bẹ̀rẹ̀ padà yìí wọ́n bẹ̀rẹ̀ sí kanra mọ́mọ́ ìtọ́rọ́ mu yóò gbà kan bóun lájọṣepọ̀ mọ́ bẹ̀rẹ̀ sí kanra mọ́mọ́ yìí nìyẹn débi wípé ó sú ọmọ yìí àǹtí ṣeun ẹ wá jẹ́ n sọ fún yín gbàrà tí wọ́n yẹn wá sọ̀rọ̀ yìí fún mi èsì tí mo fọ́ fún wọn ní voice note tí mo kọ́ play fún yín o wọn náà sọ fún mi àwọn òfin kíjọ Ọlọ́run tú látòrí ìta wọn àwọn òfin kí nìkan ṣẹlẹ̀ àti káwọn tó sọ fáwọn wọn ní káwọn má bá wọn káwọn má pariwo síta ilé ẹni láti dèkúté onídòdó kò ní gbogbo eyín tẹ́ máa ń pa òwe ilé ẹni láti dèkúté onídòdó yẹn Ọlọ́run ó dá yín lẹ́jọ́ ṣé irú òkúté yẹn náà máa ń jẹ́ ń léèyàn ẹ fẹ́ fọmọ yín ṣe ìràpadà àbùjókòó yín ọmọ tẹ́yìn bí ọjọ́ tọmọ yẹn bá máa sọ story ẹ̀ lórí social media you be the one tọmọ yẹn kọ́kọ́ máa crucify ẹ̀yin ẹni àkọ́kọ́ tọmọ yẹn kọ́kọ́ máa crucify ẹgẹ́ bí ìyá burúkú kò ní ṣé wọn bá ní ẹ̀bí bàbá rẹ̀ máa jẹ́nu ẹ̀ nítorí pé you make it happen because you allowed it because ìgbà tó ń ṣẹlẹ̀ kálẹ̀ go against ẹ̀ ni kò ní lè tó báyìí you didn't go against it you accept it when your husband is cheating tó o dẹ̀ sì jókòó síbẹ̀ gbogbo marriage kò lè máa ń kúrò ńbẹ̀ but from the beginning tó ti pàdé boyfriend àbò pàdé ẹni tó fẹ́ fẹ́ àbígbàtà ṣẹ̀ṣẹ̀ fẹ́ra ayé tó ò tí ì bímọ fún un àní ó dẹ̀ ń cheat káàkiri cheat with it you staying there ni pé o accept o ti gba kámú cheating ẹlòmíín ní báyìí ẹ wà ti bí mẹ́ta ẹ wà lè fẹ́ kúrò ńbẹ̀ my husband is cheating gbà tó ń cheat ẹ̀ṣẹ̀ wọbẹ̀ o ò lè kúrò ẹ̀wọ́ kan ọmọ ọlọ́mọ sí yọ́ọ́yọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni eléyìí ò ṣe cheating o this man is sleeping with his own daughter ọmọ tẹ́ ẹ bí fún tó dẹ̀ ń pariwo wípé ẹ̀yin kọ́ lẹ bí wípé ìyá tí ẹ ti kú ọmọ yín now tẹ́ bá pariwo síta yẹn sí wọn nítorí pé ó lé yín kúrò nílé do you know what this man did? This man ó wá kíra mọ́mọ́ yẹn ìwà tí wàhálà yẹn pọ̀ jásà máa nọ́mọ́ yẹn kí ló dé ẹ má nọ́mọ́ ẹ má ṣe kíní kan máa ń pa àwọn aráàjọ ò mọ̀ wọ́n yẹn sàn kọ́fà kíní yẹn gbà tó yá ìjọ kan bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wúmà yẹn nìyẹn tí wúmà yẹn bá wá so oúnjẹ fún un á wá pa àwọn ọmọ wúmà yẹn jókòó á bẹ̀rẹ̀ sí máa fi oúnjẹ yẹn pé káwọn ọmọ yẹn máa jẹ́ ń bẹ̀ táwọn yẹn bá la tó wá jẹ́ nígbà tó mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa lẹ́yìn ìgbà yẹn tí wàhálà wà pọ̀ tó bẹ̀rẹ̀ sí ń kanra wúmà yẹn náà ṣe gbójú ẹ̀ padà nìyẹn wọ́n sáájà ó calm down padà nígbà tó yá ọ̀fíìsẹ́ǹtì yìí bẹ́ẹ̀ last week kọ́ ni wúmà yìí sọ fún mi pé ó ti pe àwọn ẹbí àwọn wípé kó wá mú àwọn òun ò fẹ́ yàwó mọ́ lẹ́yìn ọmọ bíi 5 àgbọ̀n mélòó ni wúmà yìí sọ pé òun bí fún lẹ́yìn ọmọ yìí ojoojúmọ́ ni wúmà yìí fi ń treat infection ojoojúmọ́ ni ló fi ń treat infection ó dẹ̀ ṣe dúró síbẹ̀ ó tún protect ilé nǹkan tí mo jìyà fún àdúró chọ́ọ̀chì yìí tí mo jìyà fún wọ́n wá ṣe gbá wọ́n wá ṣàwo èmi àwọn ọmọ jẹ́ ṣírò àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn sóbìnrin àmọ́ jèrè wọn lẹ́yìn ìgbà yẹn àwọn ẹbí obìnrin yẹn wá ọmọbìnrin yẹn lọ wọ́n sọmọ ọkùnrin yẹn sílé ọba obìnrin jẹ́ pé mi pé wọn ò rí yanjú èmi wá sọ fún wípé wọn ò rọ́rọ́ ìyanjú wọn lérí yanjú torí pé tẹ bá sì dúró síbẹ̀ máa yẹn máa pa yín ẹgbẹ́ sì tí mo fọ̀ fún máa yẹn. èsì tí mo fọ̀ fún wọn nígbà tí wọ́n sọ fún mi pé wọ́n ti láwọn kò lé bla 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 ẹ máa gbọ́ ó ṣàjẹ́ bó ṣe jẹ́ ó jẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ báyìí please be careful. ọ̀rẹ́ ṣe mọ̀ pé ìgbà tí mo sọ fún yín pé kẹ́ ẹ má bo ọ̀rọ̀ yìí wípé ọ̀rọ̀ yìí ò sọ̀rọ̀ tẹ́lẹ̀ bò wípé ọ̀rọ̀ yìí máa padà síjú sí yín ọkùnrin tó ti ń bọ́ ọmọ ẹ̀ sùn ó máa mọ́ lára òun náà máa fẹ́ máa ṣe lọ ẹ̀yìn tẹ̀sí ní gbogbo máa ṣe lọ mọ́ ṣé tí mo sọ fún gbọ́dọ̀ burúkú nínú ọkùnrin bẹ́ẹ̀ yẹn I'm not sorry to say it I don't care if it's your husband or your anything olórí burúkú lọkọ yín kò sì ní stop pé ẹ̀rọ tó sá fún yín
ẹni torí àwọn ọmọ ni torí kìíní kan ni ẹmọ tẹ́ ẹ ṣe torí ok wàláhì tẹ̀lé fún bẹ́ẹ̀ sọ́wọ́ kò ní pé tí o bá pa yín díẹ̀ ló máa kú tẹ́ ẹ bá sọ̀rọ̀ ayín tí ọmọkùnrin o bá pa yín díẹ̀ ló máa kú èmi sọ ní èmo dákẹ́ náà ṣé ẹ rí kí n gbé síta mi ìmọ̀ọ́mọ̀ sọ nípa ẹ̀ ni torí mo gbọ́dọ̀ yẹn padà bọ̀ ó ń padà bọ̀ ìgéǹsì yín kó parí ẹ̀ tẹ́gbà síbẹ̀ yẹn gan wàláhì tẹ̀lé má yẹn máa pa yín ẹ kó àwọn ọmọ yín káwọn èèyàn yín ẹ̀pù yín kẹ́ kó àwọn ọmọ yín kẹ́ máa kẹ́ tàdí mẹ́yìn kẹ́ jèrè ọmọ kẹ́ fi ilẹ̀ orí burúkú tó rà pé ó máa ṣe burúkú pẹ̀lú lẹ́yìn ni kẹ́ fi ilẹ̀ kó bá yà àwọn ọmọ yín jẹ́ tán fún yín. lẹ́yìn ìgbà yẹn ń sọ àwọn nǹkan kan mo tún fún wọn lésì. ẹ má bu ọ̀rọ̀ ẹ̀ ẹ má bu ọ̀rọ̀ ẹ̀ ẹ má bu ọ̀rọ̀ ẹ̀ tó bá kọ̀ tó bá dúpọ̀ òun ní tọ́jú àwọn ọmọ tẹ́fẹ́ kókò lọ́dọ̀ ẹ̀ ẹ sọ pé máa gbé sódò orí Yomi Amsat kò sódò fi ń ṣe ẹ má bu ọ̀rọ̀ ẹ̀ ẹ má bu ọ̀rọ̀ ẹ̀. ṣẹ́rí mi fẹ́ sọ voice tún sí mi àtúnwò lẹ́yìn ìgbà yẹn a tún sọ̀rọ̀ wọ́n bẹ máa yí tì ṣe mọ òun ló ṣe nǹkan tí ò dáa o olóhùn ò fẹ́ àwọn ohun mọ́ kó máa lọ kọ́rọ̀ èyí tó di báyìí ká nígbà yẹn ni wọ́n máa ti sọ̀rọ̀ síta ni ayé lè gbàgbọ́ ní ìsìn wọn ni pé torí wípé ọkọ ẹ̀ lé ló yẹ kó sọ̀rọ̀ nǹkan báyìí dájẹ́ ọmọ yìí náà ti wá fẹ́ gbé nǹkan jẹ wípé ṣe bóun lòun dá ogun ẹ̀ sílẹ̀ kóun wulẹ̀ para òun kóun wulẹ̀ máa lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ká ọmọ yẹn múná gbà kí ní ọwọ́ tọmọ yẹn fẹ́ gbé jẹ ọmọ tẹ̀yìn bí nígbà míì tó bá ti mọ̀ pọ́kọ tó fẹ́ ìgì sọkọ tó lè jèrè ẹ̀ wàá gbọ́kàn kú ń bẹ̀ wàá fèsì àwọn ọmọ yẹn torí ẹni tí ò jèrè ọkọ ó mọ̀ ń jèrè ọmọ èyí tí wàá lè jèrè ọkọ kíyàn tó jèrè ọmọ o kò sí sọ pé yòó kì í jèrè méjì papọ̀ o ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún ẹ sọ fún pé irọ́ ló pa sọ pé mo sọ pé èèyàn á máa jèrè ọkọ kíyàn tó jèrè ọmọ gbogbo owó tó ń wò mí báyìí wàá jèrè ọkọ wàá tẹ̀ tún jèrè ọmọ láṣẹ Èdùmàrè